rèé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa lórí ìkànnì Yorùbá Gbayì TV. Àṣírí ńlá rèé. Ẹ mọ̀ páwo ìṣàdédé sọ̀rọ̀ àìṣàdédé gbọ́rọ̀ ọ̀tá. A ṣiṣẹ́ ìwádìí wa dójú àmì kó tó di pé àwa gbọ́rọ̀ ọ̀tá. Ọ̀rọ̀ lórí Muyideen in tó ṣokùnfà wàhálà tí Muyideen fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣeun tán fi wá sìn dé bèbè ẹ̀wọ̀n tán fi ń padà lọ́yìn rẹ̀ òní lẹ́ gbọ́. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá, gbogbo àwọn tá bá come across video ẹ já gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. Ká dẹ̀ bá mi share ẹ̀. In tó wà ń di ọ̀rọ̀ ẹ mọ̀ pé awuyewuye ló ti ń jáde, ẹ mọ̀ pé àsọ̀rọ̀ láti jọ ẹ̀. Ṣọ́ àá máa ń ṣiṣẹ́ ìwádìí wa torí àwọn bàbá wa sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá báyìí àgbà òṣìkà ni, ṣùgbọ́n a ti ṣiṣẹ́ ìwádìí wa dáadáa. Àṣírí tó wà níbi ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel ení gangan lóhun tó farasin tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ gbọ́ nú ọ̀rọ̀ ẹ̀ gbọ́ torí àrọ̀ ni ò wálé Olúkòyí ò sinmi ogun ni. Ó dìgbà tí egbe bá regbé tégbèrègbè á dẹ̀ gbìyànjú tó kí Muyideen mọ́ bá a ṣẹ̀wọ̀n. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá ń share program ẹjọ́ débi tó fẹ́ dé. Àṣírí gangan ti tú. Ẹ mọ̀ páwo èmọ̀mù ló mú àìdẹ́ sọ̀rọ̀ tẹ́nìkan ti sọ àbí ká sọ pé à ń compose ká àbí ká gbé nǹkan kalẹ̀ ká fi mọ́ condemn ẹnìkan irọ́. Ṣùgbọ́n èyí tó jókòó doru ọ̀rọ̀ kó lè tàn mọ́lẹ̀ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Àṣírí yẹn ti tú o. Ṣùgbọ́n wọ́n tó bá fẹ́ gbọ́ fídíò yìí láti ibi tó bẹ̀rẹ̀ débi tó parí sí ó wàá rí nǹkan tá à ń sọ fún ọ. Àwọn ọ̀bàyéjẹ́ nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ sí Agbala Gabriel. Àṣírí ti tú. Wọ́n fẹ́ kí Agbala Gabriel kó fọwọ́ ara ẹ̀ rán Muyideen lọ sẹ́wọ̀n. Kan wá sọ pé ṣé ẹ ti rí i pé kò ṣoore nítorí Ọlọ́run torí pé ọmọ tó ẹ̀pù ó ṣẹ̀ ó ràn lọ sẹ́wọ̀n. Wọ́n fẹ́ fi yẹn break ẹ̀ down, wọ́n fẹ́ fi yẹn mú wálẹ̀. Àṣírí yẹn ti tú báyìí o yẹn ti tú báyìí ẹ gbọ́ wìrìwìrì. Àwọn tó dẹ̀ ti Muyideen débi tó fẹ́ dé torí nǹkan fi tì débi tó fẹ́ dé nǹkan tán sọ fún gangan ọ̀rọ̀ dídùn tán sọ fún tó fi gbogbo wà tó wù yẹn ó ti tú sí wa lọ́wọ́. Ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa lórí ìkànnì Yorùbá Gbayì TV. Adédòkun Adébáyọ̀ yín náà rè bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà yín lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ mo fẹ́ Ọlọ́run bẹ̀ wá ẹ share program ẹ like ẹ comment. Ìwọ tó bá dẹ̀ come across fídíò ìfúngbà àkọ́kọ́ dákun máa ń subscribe torí Ọlọ́run kẹ́tù lè mọ gbọ́ àkọ́tún torí back to back láàmọ̀ ju àwọn àṣírí ti ń tú lẹ́yìn tó ti ń di pé ọ̀rọ̀ ń di ọ̀rọ̀ ẹgbẹ̀rún ní ìsìn báyìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ti ń tú àdẹ̀ ní jẹ́ kí ti yín di sí ètò ẹ máa gbọ́ lé ní wínrínwínrín ni ẹ̀ ní fẹ́ mí sí ẹ kú ìkàlẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹni tó bá ti mọ ibi tọ́rọ̀ ó wò sí ọ̀tá ọlọ́rọ̀ ni máa ń jẹ́. Ẹ kú gbogbo ìgbà wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Gbayì TV. Ẹ kú gbogbo ìgbà wa ibi tẹ́ ti mú owó tẹ́ fi ń ra data tẹ́ fi ń wò wá àgbà náà ò ní wọbẹ̀, ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Gbogbo abiyamọ ayé pátápátá bẹ́ẹ̀ ṣe bá mi share program yìí Ọlọ́run ó polongo àwọn ọmọ yín sí dáadáa. Gbogbo abiyamọ ayé pátápátá bẹ́ẹ̀ ṣe bá mi share program tẹ́ ń like ẹ̀ gbogbo ibi táwọn ọmọ yín bá ti dé láyé Ọlọ́run ó mọ̀ fẹ́ràn wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tí ìbímọ tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí lágbára Ọlọ́run ibi dáadáa tọ́kàn yín fẹ́ dé Ọlọ́run mú yín bíbẹ̀. Sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ẹni tó bá ti mọ ibi tí ọ̀rọ̀ ó wò sí ọ̀tá ọlọ́rọ̀ ni. Awíwíwíwíwí ẹlẹ́ẹ̀ní gbọ́, afọ̀fọ̀fọ̀ ẹlẹ́ẹ̀ní gbà. Ẹ̀dẹ̀ sin bọ̀bọ̀ Muyideen ẹ̀dẹ̀ sin dé bèbè ẹ̀wọ̀n báyìí. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Ẹ wo bí gbogbo ẹ̀yin èèyàn ẹ rí pé mo máa ń sọ lórí ìkànnì tá a wà pé àwọn èébú yàn àìsí sáré gbọ́rọ̀ jáde á wádìí dáadáa á ṣiṣẹ́ ìwádìí wa dójú ẹ̀ tí mo pa ìjà yín kunlẹ̀ lórí ìkànnì Yorùbá Gbayì TV òdodo ni torí ẹ̀ ló fi jẹ́ pé a máa ń farabalẹ̀ ṣiṣẹ́ ìwádìí wa torí kílẹ̀ Yorùbá lè gòkè àgbà kí rẹ̀ pọ̀ lè bá a wà láàrin ọmọ Yorùbá pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà kó mọ́ bá a mọ́ sí inúnibíni kó mọ́ sí èdè àìyedè òun làwa fi gbé ìkànnì kalẹ̀ kì í ṣe pé láti mú ẹnìkan wálẹ̀ láti gbé ẹnìkan ga ṣùgbọ́n ká lè rí òkodoro ọ̀rọ̀ ká lè pẹ̀tù sí áwọ̀ ká lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ìwà tó ń hù ó kù díẹ̀ káàtó ká dẹ̀ lè jẹ́ ká mọ̀ ká dẹ̀ lè jẹ́ kí ẹni tó ń hùwà rere mọ̀ pé n tó ń ṣe ìwà rere ni kó túbọ̀ mọ̀ tẹ̀síwájú kó lè jẹ́ ìwúrí fáwọn tó náà tó fẹ́ gbé ìgbésẹ̀ ìwà rere pé àṣé nǹkan tá à ń ṣe àṣàwọn kan ń wò wá nídàkejì ẹ̀wẹ̀ kó tún lè jẹ́ ìsúnrakì
fáwọn tó jẹ́ pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ ìwà ìbàjẹ́ yìí kán lè mọ̀ pé àwọn kan ṣe kí ni wọ́n ń wo àwọn. Torí ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó dọwọ́ èmi àti ẹ̀, ṣùgbọ́n mo sọ nǹkan tẹ́ lè fi ràn wá lọ́wọ́ lórí ìkànnì ni pé kẹ́ bá wa share program yìí. Ẹ dákun ẹ bá wa share program yìí, ní tẹ́ lè fi ràn wá lọ́wọ́ nìyí lórí ìkànnì tàwa yìí, kẹ́ bá wa share program yìí. Adédòkun Adébáyọ̀ Bẹ̀yù presenter ọ̀rọ̀ Muyideen ó ti débì kan, ó ti fẹ́ dúró báyìí. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ni pé ṣé kò sí ìgbésẹ̀ tẹ́ ẹ máa ń gbé lórí àwọn tó bá fẹ́ máa ba ẹ̀sìn jẹ́? Ṣé kò sí ẹgbẹ́ kan tó kóra wọn papọ̀ lórí àwọn tó fẹ́ máa sọ ẹ̀sìn yín lẹ́nu? Torí mi máa ń sọ pé tó bá ti lọ́rìjínà dandan ni kò ní fake. Fake a sì mọ́ pọ̀ ju original lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Fake a mọ́ pọ̀ ju original lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀rọ̀ yìí kọ mí lóminú, òun ló jẹ́ ká tètè gbé ìgbésẹ̀ yìí. Ṣé rí ẹni tó bá jẹ́ ọlọ́pọlọ pípé tó jẹ́ onílàákàyè ẹ̀dá yóò ti mọ̀ pé tá a bá ní purọ́ àwọn kan ló wà, àwọn ni wọ́n lùlù fún ìròmí Muyideen tó ń jó lórí omi. Kò dẹ̀ sí nǹkan méjì ìlara wípé ẹni tó ti gòkè kó ṣàwálẹ̀. Kò sí nǹkan méjì pé ẹni tó ti gòkè yóò kó ṣàwálẹ̀. Wọ́n máa wò pé ta la lè lò fún ọmọ náà báyìí làárán síná. Wọ́n wá sọ̀rọ̀ tó dùn fún Muyideen, ṣé o mọ̀ pa abẹ́ẹ̀dè ló wà ní? Abẹ́ẹ̀dè ló wà ìwọ ọkùnrin tó ní free movement. Ó jẹ́ tètè jára rẹ̀. A create platform fún wọn náà. Àwọn yẹ́kù ti mọ̀ ó ti ló kọ wọn náà ó bẹ̀rẹ̀ tiẹ̀. Àṣírí eléyìí ló tú sí wa lọ́wọ́ pé ọ̀rọ̀ dídùn tí wọ́n fi convince Muyideen tó fi ń gbé àwọn ìgbésẹ̀ tó ń gbé. Ó ṣàtipẹ́ tó ti wà lọ́dọ̀, ó ti ṣe díẹ̀ tó ti wà lọ́dọ̀ Agbala Gabriel. Tágbala Gabriel dẹ̀ mú gẹ́gẹ́ bí èèyàn tó jẹ́ pé ó fẹ́ràn ẹ̀ ju gbogbo àwọn tó ti bá ń bẹ̀ tẹ́lẹ̀ lọ. Wọ́n ti wá rí i pé ọmọ náà báyìí láàrán sí i. Wọ́n sì ní àìmọṣẹ́ kọ́ ọmọ orogun lójú ó torí bomi gbóná. Tó tọ́mọ orogun bá mọṣẹ́ kọ́ ni, tó bá torí bomi gbóná tó tán fi rọ àmàlà kò ní jẹ́nu àmàlà àwọn èèyàn ni ó jẹ́. Ká ló mọṣẹ́ kọ́ ni kò ní jẹ́ torí bò. Àwọn kan rí i pé ní tí Muyideen ṣe ohun tó kù díẹ̀ káàtó ni, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bá a ṣe ń kígbe tó àwọn ọ̀bàyéjẹ́ òde yìí o. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti rí pé gbogbo ẹ̀ lọlẹ̀ àgbọ̀n nǹkan kan mọ́. Ló wá di pé àwọn èèyàn ti ń padà lẹ́yìn Muyideen. Ẹni tó gbé tó sọ pé àwọn ní evidence lọ́wọ́ níjọ́ kìíní àná, ó wá ń sọ síta pé ohun tí Muyideen sọ fóun lòun tẹ̀lé. Nígbà ìwé mímọ́ sọ pé ká wádìí ohun gbogbo dájú, ká di ètò ń ṣòótọ́ ọbẹ̀ yín. Ẹni tó ń sọ fún yín lẹ́yìn tẹ̀lé lẹ́yìn gbé jáde. Ẹ wádìí bóyá rọ́ ni. Ẹ̀yin fúnra yóò kíyèsí ọ̀rọ̀ Muyideen pé ẹlẹ́nu méjì ni. Tó bá sọ nǹkan lánàá yóò ní bẹ́ẹ̀ kọ́ lórí, yóò tún sọ nǹkan míì lẹ́nu. Ẹ̀dẹ̀ ni tó ń sọ fún yín lẹ́yìn tẹ̀lé. Ẹ ti wá kó gbogbo ayé sínú fìtínà pé ṣáwá tá à ń tẹ̀lé Agbala Gabriel báyìí ṣáà ní lulẹ̀ pẹ̀lú evidence tó wà lọ́wọ́ yín. Nígbà tá a máa rẹ́ evidence, akúrí nìkan ni ò ní mọ̀ pé wọ́n compose evidence yìí torí ẹ̀ pé ẹ̀. Lẹ́yìn ìgbà n tó sọ fún wa là ń gbọ́ o, tó ṣe ni o, tó bá jẹ́ pé rọ́ ni o, yóò lọ ẹ̀wọ̀n tó fẹ́ lọ. Muyideen ṣe ráyè rẹ̀. Bọ̀dá Muyideen ṣe ráyè yín lóde. A sọ fún yín jọ́ kìíní àná pé abánidá àwọn pípù yìí wọn ò ní bá yín débẹ̀. Abánidá àwọn ò ní bá yín débẹ̀, ṣùgbọ́n náà ti padà yìí. Wọ́n ti sìn yín dé bèbè ẹ̀wọ̀n. Ètò àtúnṣe tó yẹ kẹ́ ẹ ti ṣe láti ìgbà yìí wá kọ́rọ̀ yìí ti jẹ́ rodò kó lọ mú yín. Ẹ ṣe wọ́n sì ń dúró sẹ́yìn yín náà. Ọ̀rọ̀ ti délé ẹjọ́ báyìí, kí làwa fẹ́ ṣe? Àwọn kan sọ pé ṣèbéèyàn ni Agbala Gabriel tí Muyideen bá lórúkọ jẹ́ tí ò sọ̀rọ̀, ó yẹ kí Bùkún náà ní sùúrù. Ìka èèyàn ni ó sọ bẹ́ẹ̀. Torí tá a bá ní ká wò ó fẹ́ kó bá Ìbùkún lọ́dọ̀ Agbala Gabriel.
toró ti mọ̀ pé tóun bá ń parọ́ ọrú báyẹn mọ́ òun, tó bá ń parọ́ ọrú bẹ́ẹ̀ tó pa mọ́ ìbùkún wípé òun ká àwọn àtàgbàlá Gabriel. Ẹ má dẹ̀ gbàgbé kó sọ nínú fọ́nrán nígbà tó fi kọ́kọ́ lọ Bódìjà ńjọ́ kìíní àná, tẹ́ni ẹ bí pé ṣó ká Àgbàlá Gabriel àti ìbùkún papọ̀. Ó lóun ò ká wọn, ṣùgbọ́n ó jọ gàté kò jọ gàté. Ìdí tí mo bá ní kẹ́yìn yẹn wá máa gbọ́rọ̀ wa délẹ̀ ni pé kẹ́ ẹ lè mọ ibi tá à ń lọ, kẹ́ ẹ lè mọ àṣírí tó wà ní àwa máa ń ṣiṣẹ́ ìwádìí wa dójú àmì, kẹ́ ẹ lè mọ àṣírí tó wà nú ọ̀rọ̀ gangan tàbí máa ní ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ lópin nìyẹn. Ó wá ní ó jọ gàté kò jọ gàté. Ìgbà tí ìbùkún wá gbọ́rọ̀ yìí, ìbùkún fúnra ẹ sọ pé Àgbàlá Gabriel ló sọ fún un pé ṣóun gbúrò ọkọ rẹ̀, ṣóun gbúrò Muyideen pé kó tó di pé ìbùkún gbé gbèsè àti pé Muyideen. Ó lóun pé 15 miss call kò gbé, ó wá dalẹ̀ wá pé tẹ́ bá gbọ́nú ọ̀rọ̀ yẹn kì í ṣe pé wọ́n ti lọ ní conversation tó ran dandan. Hello ń gbọ́ sọ pé mo competition, ṣé àdéhùn èmi àti ẹni yẹn ṣé bí yóò ní ọ̀rọ̀ tẹ́ ẹ jọ sọ débẹ̀. Ìyẹn dẹ̀ sọ pé nǹkan tá a dẹ̀ gbọ́ ni pé o ò gbádùn o, ẹ dẹ̀ pọ̀ sí ẹ̀ síbẹ̀. Akúríkọ́ ni ó gbọ́rọ̀, akúríkọ́ ni ó dájọ́. Ìyẹn ti wá yarí báyìí pé káwọn telecommunication bá wọn dá sí i, ṣe mọ̀ pé ó dá lójú ni. Ní ìsìn báyìí gbogbo ìta tiẹ̀ wá ń sọ yìí ní ìsìn ọ̀rọ̀ tí ó ti délé ẹjọ́ torí wọ́n ní kí Muyideen jáde ẹ̀ẹ́dẹ̀jọ́ jáde, ibi tẹ́ ẹ fẹ́ ràn ẹ ti dé báyìí. Ṣùgbọ́n ní tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀, ẹ fẹ́ sọ Àgbàlá Gabriel lórúkọ wípé kán lè sọ pé Àgbàlá Gabriel rán Muyideen lẹ́wọ̀n pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń pa. Ní tẹ́ ẹ fẹ́ ṣe gangan nìyẹn. Àṣírí tó wà ní ọ̀rọ̀ yìí nìyẹn o, pé kán lè fi baṣẹ́ ìránṣẹ́ rẹ̀ jẹ́. Ṣé ń tẹ́ ló ń ṣàánú rè, ṣé pásítọ̀ lélẹ̀ ló rán ẹni tó ti ṣàánú rí ló rán lọ gbẹ̀wọ̀n. Ṣùgbọ́n Ọlọ́run tó wà lẹ́yìn Àgbàlá Gabriel ó fún un ní ọpọlọ, ó fún un ní òye àgbà, kò jẹ́ ó fèsì, kò jẹ́ ó rí nǹkan kan rò. Ẹni ẹlẹ́nu tún bá ṣe olúwa rẹ̀ lọ, ẹni tọ́lọ́run ò bínú sí tẹ́yìn èèyàn bínú sí. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run gangan ni máa ń yọ́nú sí yẹn, tẹ́dà fi máa ń yọ́nú sí yẹn. 98% àwọn tó gbọ́rọ̀ yìí èèyàn Àgbàlá Gabriel ni wà. Ṣé ti wá rí pé àṣírí ńlá ló wà nú pé kéèyàn gbọ́rọ̀ kó ṣe bí ẹni pé kò gbọ́, kéèyàn rí kó ṣe bí ẹni pé kò rí, kéèyàn mọ̀ kó ṣe bí ẹni pé kò mọ̀, torí aráyé le. Ọ̀rọ̀ ẹnu rẹ náà fẹ́ mú, èrò ọkàn rẹ tó fẹ́ sọ jáde yẹn òní wọ́n fẹ́ mú. Ẹ̀yin èèyàn wa òótọ́ ọ̀rọ̀ rẹ o, wọ́n ti sin Muyideen dé bèbè ẹ̀wọ̀n báyìí, wọ́n sì ti ń yọwọ́ lẹ́ẹ̀kan. Mufti Manchester àwọn tiẹ̀ ti ń yọwọ́ tipẹ́tipẹ́. Afáàjígi ni àgbọ̀n kankan látẹnu tiwọn mọ́ o. Ìyá tó ń sọ̀rọ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí náà àwọn náà tún ti pohùn dà báyìí o, pé n tó sọ fáwọn làwọn ń gbọ́ o. Ṣé ti wá rí i pé wọ́n ti sin Muyideen débi tó fẹ́ sìn dé báyìí. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ sunukun rèé. Mo fẹ́ kẹ́yìn náà fi èròǹgbà yín hàn, mo fẹ́ kẹ́ fi èròǹgbà yín, mo fẹ́ kẹ́ fi hàn. Comment section ẹ já mọ tó ń ṣẹlẹ̀, ẹ já mọ èròǹgbà tó wà nínú yín, torí ọ̀rọ̀ tẹ́yìn bá sọ gangan ni ó máa fún àwa, ni ó máa encourage àwa pé àwọn èèyàn ń gbọ́ wa, wọ́n dẹ̀ ń fi ẹ̀hónú ti yín hàn. Ṣé a mọ̀ pé nínú comment section yín gan a máa ń mú ọ̀rọ̀ jáde ńbẹ̀ tá a dẹ̀ máa ń kẹ́kọ̀ọ́, torí ẹ̀yin yín tẹ́ ẹ wà ńlé ẹ fẹ́ gbọ́n jù wá lọ, ẹ kàn fà wá ṣe aṣojú yín. Ẹ kọ́mẹ̀ntì síbẹ̀, ẹ fèròǹgbà yín, ẹ já mọ nǹkan tó wà nínú yín lórí ọ̀rọ̀ yìí, torí àrọ̀ ni ò wálé Olúkòyí ò sí ní ogun. Kò ní jù báyìí lọ, ẹja fi mọ báyìí náà. Bí tá a bá tún gbọ́rọ̀ dé á tún mọ jẹ́yìn tiwa, torí ìgbà yìí gbádùn ti yín ló jọ wá lójú. Ẹ kú ìgbéléwò wa lórí ìkànnì Yorùbá Gbayì TV. Adédòkun Adébáyọ̀ Bèyú presenter. Ẹ máa like, kẹ́ máa subscribe, kẹ́ dẹ̀ máa bá wa share, yóò dáa fún wa lágbára Ọlọ́run. Ó dà. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́ dẹ̀ máa subscribe síbẹ̀, toró gbayì púpọ̀.